mi lé lóko ẹ rí mi ẹ má jà sọ̀lẹ kò síbi tí ègbògo ọ̀lẹ nìkan ṣoṣo láàyè ọgbà àbẹ́ẹ̀ rí mi kò sí ní tó bàjẹ́ bí amówò ká mówò míì ká tó fi kúnra wọn ẹ rí ẹja rèé ó lè sin ẹja ó lè ṣàgbẹ̀ àgbẹ̀ yìí ilẹ̀ wa gangan ibẹ̀ ni ohun àgbẹ̀ tó ti ṣẹ̀ wá ẹja wà nǹkan míì ká máa kúnra wọn kó lè bá ẹ̀rọ gbọ́ àbẹ́ẹ̀ gbọ́ mi èèyàn máa mú òwò míì kún òwò kí ló lè bá a dé ni kí ló lè bá a tó ní lọ́wọ́ ẹ má jẹ́ àsọ̀lẹ torí ò síbi tí e gba ògo ọ̀lẹ nìkan ṣoṣo la yọ gbà ẹ jẹ́ àfarapá parapọ̀ ká mójútó àwọn nǹkan mèremère táwọn bàbá wa fi ilẹ̀ oko a lè dáko kò sẹ́ni tí ò lè dáko tó bá jọ̀lẹ ló kù àdúrà wa gbà abẹ́ẹ̀ rí Ọ̀rúnmìlà gángbà ayé rẹ̀ ó mọ́wò kówó Ifá gan wí ní odù ẹ̀ àbọ̀ ò níbo ló ṣe wí ni ó ní bàbá ṣòwò kówó a lè lówó kówó adífá fún Ọ̀rúnmìlà ńlọrọ̀ ṣàfin ti dúdú ẹ̀rí àfin Ọ̀rúnmìlà Ifá ni máa ń dá wọ́n bá ní wọ́n bá gbéṣẹ́ kan wá fún Ọ̀rúnmìlà sọ ó lè ṣe Ọlọ́run ó lè ṣe àfin rè àwa fẹ́ kó dúdú àfẹ́ sọ di dúdú Ọ̀rúnmìlà ní òun wọ́n yìí sọ fún un pé tọ̀ tí wọ́n bá ní iṣẹ́ mi ìwé sọ ó lè ṣe kọ́mọ́ sọ pé òun ò lè ṣe kọ́mọ́ kọ́ o Ọ̀rúnmìlà bá ní tọ́ òun lè sọ di dúdú ẹ̀rí Ọ̀rúnmìlà bá ṣe tán ní kó ṣe ń jọ́ kẹ́ni àná ó ṣe é nígbàgbọ́ pé Olódùmarè ó bóun fàṣẹ sí i kò mọ bí ó ṣe ṣàfihàn di dúdú kì í ṣe Olódùmarè ọba kí n má fọ̀rọ̀ gùn ọjọ́ tó dá fún wọn pé tọ́ lẹ́yìn ìjọba yìí ẹ̀ rí i pé ààfin ó di dúdú ó kù díẹ̀ kí ààfin kó yẹ àsìkò tó Ọ̀rúnmìlà bá wọn pé Olódùmarè gbòun bóun ni ààfin tóun ti fẹnu dánu pé yóò di dúdú yóò ṣe di dúdú Ọ̀rúnmìlà ó bá nígbàgbọ́ ní Olódùmarè ó bó ṣe kù díẹ̀ kásìkò pé ẹ̀yin tèmi tòótọ́ bẹ́ẹ̀ ni òkùnkùn bá sún yìí pẹ̀lú nǹkan tó ń ti ní k'Ọ̀rúnmìlà ó ṣe ètùtù tán ní kó ṣe tó ṣe bí gbogbo nǹkan ṣe dúdú yìí báyìí bá fi ṣe dúdú nù